ẹ rí pé gbogbo tẹ́ bá wo àwọn tó gbé fíìmù jáde ní December báyìí àwọn tí ò kí ń celebrate oní tíátà kankan ni ẹ lọ gbogbo wọn àwọn olóṣì méjì mẹ́ta yìí ẹ lọ wo wọn bàbá olórí burúkú ni wọn they don't celebrate anybody tó bá ti wá di December wọn bẹ everybody parí ìjà wọn á lo gbogbo wọn and it is spiritual that thing is spiritual wọn á wá kó gbogbo wọn wọn kó gbogbo wọn ẹ wà àǹtí wa tó tẹ̀lé wọn lọ sí Tanzania àyanjú ràn ló pa ìyá Ìjẹ̀bú ẹ wò wọn she was doing well she was on her own she was doing well ó ganu ńgbà tó wá lóhùn gbé nǹkan oríire jáde ǹjẹ́ Ìyábọ̀ Òjó bá post ẹ̀ kó bá post ẹ̀ kó kú torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa wọ́n máa ń fi ògo wọn tọrọ látàrí àìnítẹ́lọ́rùn òkú ló pọ̀ nú àwọn tẹ̀rí tó rìn kiri òkú mi Nigeria of today mi ní bẹ́ẹ̀ sọ̀rọ̀ láì má sọ fọ́lọ́run pé jọ̀ọ́ bàbá excuse me sir jẹ́ kí n mọ̀ alpha ẹ gbọ́ mi mo ti kọjá ogbó level yẹn mo ti sister mi kan lánàá wọ́n pè mí half plot yẹn wọ́n wò mí àwọn náà wò mí wọ́n like mi èmi náà like wọn fan wọ́n love mi gan fan gidi náà jẹ́ sí mi kódà AC náà jẹ́ sí mi wọ́n kọjá fan náà love mi gan wọ́n dáwọ́ lẹ̀ mi mọ nǹkan tó ṣẹlẹ̀ wọ́n ṣà ṣe nǹkan tó wọ́n ń gbà yẹn because èmi ò ń dówó lẹ̀ padà ń sìn wọ́n jà lánàá wọ́n wá fẹ́ béèrè half plot mi ò dá yín lóhùn mọ́ má dá yín lóhùn ẹni tí ò bá ti ní faith mi kì í bá ṣe it is not about money doesn't move me I'm not a money freak person tó bá yẹ pé money freak ni mí iṣẹ́ aṣẹ́wó lè kí n máa ṣé mi ní nǹkan tí mo lè fi ṣaṣẹ́wó ni tó yẹ pé money freak ni mí iṣẹ́ aṣẹ́wó èmi máa sáré kiri inú oòrùn fún kíni tó lè sáré ìṣẹ́jú kan lórí bẹ́ẹ̀dì babaláyé tó lè gbàgbẹ̀mù o lè gbàgbẹ̀mù in 6 figures in 7 figures in 9 figures but money doesn't move me tí n bá ti bẹ́ẹ̀ ṣe tí n bá ti rí pé ò ní faith I'm done with you but that does not mean that I will hate you tí n bá ti bẹ́ẹ̀ ṣe pọ̀ tí mo rí pé ò ní faith gbogbo bí tí mo délé ni is by faith not that I have the money I don't have anybody that bankrolled me I don't have anybody no father no mother abẹ́ máa ń rí mi pẹ̀lú olóṣèlú àbí ṣán ka àwọn onítíátà tó lọ ń gbowó lọ́wọ́ olóṣèlú ṣé ẹ rí Lizzy ń bẹ̀ and Nigeria of today tó mú Ìyábọ̀ Òjó tó fi túdí mi tí Ìyábọ̀ Òjó orí nǹkan kan mú síta ó yẹ ká ẹ mọ̀ pé Lizzy pure ibi tí mo délé ni báwo ni mo ṣe débẹ̀ faith the spirit of I can do it oorun ni mi ní sùn oúnjẹ mẹ́ta là ní jẹ tá bá ti jẹ kan ti tó má dé wà prudent in my spending you don't understand tí n bá ti rí pé o ní faith mi ò lè bẹ ṣọ̀rẹ́ tó bá kó 1 billion dání mi ní tajà fún ẹ mọ́ láyé I don't do it people that does not have faith when you have them as a friend tó bá kù díẹ̀ kò dépò ọ̀la wọ́n á dá ẹ padà sẹ́yìn àwọn lẹ́ máa rí pé fẹ́ ṣe nǹkan oríire lọ́la wọ́n ní ọ̀rẹ́ mi kí ni ta fẹ́ ṣe yìí ẹ ti jọ conclude o ọ̀rẹ́ mi kí ni ta fẹ́ ṣe yìí báwo ló ṣe máa rí báwo la fẹ́ ṣe tá bá lọ ṣe tí ò bá wọ́ọ̀kì ń kọ́ ẹ mọ ilẹ̀ tí mo ti rà láyé mi tán ti gbá mi ẹ máa dúró ilẹ̀ tán ti rà lọ́wọ́ mi tí mo ti rà tí wọ́n ti gbá mi tí wọ́n deliver lẹ̀ fún mi ẹ mọ iye nǹkan tó ti ṣẹlẹ̀ sí mi nínú business mi ẹ mọ ìgbà tí mo ti ṣubú tí mo fi mú bó gan ẹ dẹ̀ ní rí lójú mi is fate failure and disappointment is part of success I hate it èmi àtọkọ mi ọ̀rọ̀ wa wọ̀ tí n bá ti rí pé àwọn tí n bá ti ní habit ẹ má wọrí ọkọ mi á ní táyé pé mi náà ni ọkọ mi á ní má wọrí má ní habit á ti mọ̀ pé
oorun là ní sùn. Ẹni tí mo fọmọ kókó lẹ́sẹ̀ kó mo tún ti ya lọ sí Abuja kí ló ń ṣẹlẹ̀ ń bí hello how are you how far kí ló ń ṣẹlẹ̀ ń bí a tún ti ya gba Port Harcourt kí ló ń ṣẹlẹ̀ ń bí oorun là ní sùn. So báwo ni pàdé ọlọ́jà èmi àtàsíwọ̀n Ìyábọ̀ Òjó olè ọ̀lẹ alápámáṣiṣẹ́ alọ́nilọ́wọ́gbà olóṣì olórí burúkú ọmọ ìyáwèrè báwo ni pàdé wa báwo ló ṣe fẹ́ papọ̀. Ẹ má gbàgbé pé àtilẹ̀ ni mo ti ń ṣe ìgbìyànjú yìí. Ìyábọ̀ tó èékánná Àríkẹ́ gbogbo ẹnu ni mo fi sọ àfi tá bá fẹ́ purọ́ ń bí. Mò ń sọ̀rọ̀ kan níjẹta ẹnu ìṣó Fọlá máa bọ́ Ìyábọ̀ ọmọ 4 lẹ́nu ìṣó bí. Ọmọ 4 lẹ́nu ìṣó bí. Ìyábọ̀ bímọ 2 ọmọ 2 yẹn kò sí kankan nínú wọn tí Ìyábọ̀ Òjó fi ogún ẹ̀ràn lọ sí school. Gbogbo yín lẹ gbọ́ wọ́n ẹ̀ ń bá sanwó school fees ọmọ ẹ̀ látòṣòdì láti Mushin. Ẹnu ìṣó máa bọ́ Ìyábọ̀. Ìyábọ̀ Òjó is nothing. Go and look at Ìyábọ̀ Òjó before òkú Fọlá tó kú Mohbad. Tí n bá wá bọ́ lórí burúkú yẹn parí ìjà kí la jọ fẹ́ sọ. Ẹ tí ní ọ̀rẹ́ àbí kẹ́ mọ èèyàn tó daft rí. Oh my goodness. You can't understand my. O tí ní èèyàn tó daft lẹ́gbẹ̀ẹ́ rí. O tí ní ọ̀lẹ lẹ́gbẹ̀ẹ́ rí. Sórí tí ọ̀lẹ bá ṣe tó bá bẹ̀ pé ẹ má bínú ẹ jẹ́ ká parí ìjà. Ẹ ti parí ìjà o. Next thing tí ọ̀lẹ máa sọ fún ẹ. Instead kọ́ lẹ sọ fún ẹ pé báwo wá ní ọ̀rẹ́ àtijọ́ ọjọ́ ìta sọ̀rọ̀ kí ló ń ṣẹlẹ̀ ọjà olóńtà ń sìn yìí mo tẹ̀ wá wò ó pé bóyá ọjà báyìí ó mọ next thing tó lẹ máa sọ fún ẹ. Ẹ̀yin tẹ́ bá lè relate next thing tó lẹ máa sọ fún ẹ ṣé o mọ̀ àwọn ọmọ mi fẹ́ kí ẹ àwọn ọmọ mi ò tí ì lọ school àwọn ọmọ mi ò tí ì jẹun kò kí ń ṣe everybody ló lówó lọ́wọ́ kò kí ń ṣe gbogbo wa la lówó gbogbo àgbáyé ni ò lówó lọ́wọ́ àwa kọ́kọ́ wà discipline àkọ́fẹ́ kẹ́nibọ̀dì mọ̀ pé aburú àkọ́fẹ́ kẹ́nibọ̀dì mọ̀ pé bí ń pa wá ni. Ẹ̀yin èèyàn wa ẹ mà ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí Lizzy Anjorin tí ó tún sọ nínú fídíò yìí nípa Fúnkẹ́ Akíndélé Tóyìn Abraham àti JAIYE KUTI. Ẹ̀yin èèyàn wa kí ni ohun tí ẹ lérò. Kò sẹ́nibọ̀dì tó lówó lọ́wọ́